Ẹ káàsán o ẹ̀yin ènìyàn wa, a kú dédé àsìkò yìí o, a kú ìsinmi òpin ọ̀sẹ̀. A ní ká ti fi ìlú hàn wá ní o wípé a kú dédé àsìkò yìí o, báwo ni ọ̀dọ̀ títí yín o, ṣé àlàáfíà ni gbogbo wa wà o. Àwọn agbésùmọ̀mí wọ́n jí àwọn fìjìláńtè, wọ́n jí wọn gbé. Ìgbà tí wọ́n jí wọn gbé, ìbọn ọwọ́ wọn wọ́n wá fi wọ́n ṣe yẹ̀yẹ́. Wọ́n fi àwọn ẹlẹ́ṣọ́ ààbò yẹn wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́. Wọ́n ní kí wọ́n wo ìbọn tí wọ́n mú sọ́wọ́. Ayé mà gba àwọn ará bí wọ̀nyí. Ayé gba tápà ó kọ́lé ìkùnú mà lọ́rọ̀ wọn. Wọ́n ti fi wọ́n ṣe yẹ̀yẹ́ wípé ẹ wo ìbọn tí àwọn ọlọ́dẹ láwọn mú sọ́wọ́ o. Wọ́n ní kí wọ́n wo ìbọn tó mú sọ́wọ́. Wípé ṣé ìbọn náà lélẹ̀ níbi tí àyè gbà wọ́n dé. Ṣé ẹ rí wípé àwọn eléyìí wọ́n túbọ̀ ń di àràbà sí nínú ìlú ni. Ọ̀rọ̀ wọn túbọ̀ ń ní agbára sí nígbà tí àwọn ajínigbé tó bá ti lọ ń jí ẹlẹ́ṣọ́ ààbò tó yẹ kó pèsè ètò ààbò sórí ará ìlú tó bá ti lọ ń jí gbé. Ṣé ní kó ti tán? Kí ló ti kù? Nígbà tí wọ́n bá wá ya wọnú ìlú, àwọn olófẹ́ wá pèsè ètò ààbò sórí ará ìlú o. Tó ń gbà tó bá ti ń jí ẹlẹ́ṣọ́ ààbò fúnra rẹ̀ tó ti ń jí gbé. Fídíò yẹn ó wà lórí ìkànnì wa níbi ẹ̀yin tẹ́ ẹ bá ti rí. Ó wà lórí ìkànnì wa lórí Facebook. Ẹ̀yin tẹ́ wà lórí YouTube. Ẹ rí pé ó ti ṣẹlẹ̀ nìyẹn. Wọ́n ti jí ẹlẹ́ṣọ́ ààbò gbé. Àwọn local vigilante wọ́n dẹ̀ so ọwọ́ wọn, wọ́n so ojú wọn. Wọ́n wá mú ìbọn ọwọ́ wọn yẹn wá nà sókè. Wọ́n ní ẹ wo ìbọn tí odidi ẹlẹ́ṣọ́ ààbò ń gbé kiri pé ṣé ìbọn náà lélẹ̀? Ṣé ẹ rí wa? Ẹ wo ìlú lẹ́ ń wò yìí o. Ẹ rí bí gbogbo inú ìlú ṣe mọ́. Ọlátorí máa ń ṣerú àwọn ètò wọ̀nyí nínú ìlú láti fi hàn wá wípé kẹ́ wo bí everywhere bó ṣe mọ́. Ṣé bẹ́ẹ̀ ti rí? Olúkálùkù ń rìn síbi tó wù ú. Everybody á gba bí tó bá wù ú. Kò sẹ́nìkan tó fẹ́ sọ wípé àkílẹ̀ tó fi gba ẹ̀gbẹ́ mi, ìwé tó fapá gbá mi. Olúkálùkù ń lọ bó ṣe wù ni. Wàá rìn síbi tó bá wù ẹ́. Aago tó bá wù ẹ́ ni wàá jáde. Aago tó bá wù ẹ́ ni wàá wọlé. Kò sẹ́nìkan tá béèrè lọ́wọ́ ẹ pé ibo ló ń lọ, ibo ló ti ń bọ̀ nígbà tí ètò ààbò wà káàkiri ní ìlú. Kọ́ tá à ń sọ fún wa nìyẹn. Irú ìfọ̀kànbalẹ̀ yẹn làwa náà ń pèsè. Látorí ń ṣe àwọn ètò wọn wípé kí àwa náà ká lè ní ìfọ̀kànbalẹ̀ nínú ìlú wa. Ṣé bẹ́ẹ̀ ti rí? Ibi tí ẹlẹ́sẹ̀ fẹ́ gbà, ibi tó ní mọ́tò fẹ́ gbà, gbogbo ẹ̀ ni wọ́n ti ṣe ètò ẹ̀ sílẹ̀. Ibẹ̀ rí gbogbo ibi tẹ́ ń wò ìbá ẹsẹ̀ ló ń gbabẹ̀. Ibi tí mọ́tò fẹ́ gbà ọ̀nà mọ́tò nìyẹn. Kílé tí àwọn adarí wa táwọn náà ò lè ṣe ní ìlú kórí báyìí. Ṣé ẹ ti rí? Kílé tí wọn ò lè ṣe ní ìlú kórí báyìí. Olúkálùkù ń lọ, olúkálùkù ń bọ̀ bó ṣe wù wọ́n. Kò sẹ́nìkan tó ń bẹ̀rù pé ẹnìkan fẹ́ jí òun gbé. Kò sẹ́nìkan tó fẹ́ jí ẹnìkan gbé. Kò sí pé wọ́n fẹ́ jí mi gbé o, ibi ni kò gbà o, ibi ni kò má gbà o. Kò sí nǹkan tó jọ. Olúkálùkù ń rìn síbi tó wù ú. Olúkálùkù ń gba ibi tó wù ú. Kọ́tà fi sọ wípé ètò ààbò wà nìyẹn. Ètò ààbò bá wà nínú ìlú, ọkọ̀ oníkálùkù á balẹ̀. Olúkálùkù á rìn síbi tó wù ú. Ẹ wá wo ọ̀dọ̀ títí wa. Ṣé ẹ rí pé ọ̀rọ̀ ètò ààbò yẹn túbọ̀ mẹ́hẹ̀ sí ni? Ẹ wo àwọn ọkọ̀, ẹ wo àwọn màálù bí wọ́n ṣe kó wọn wọlé. Wọ́n kó wọn wọlé tẹrú ní tọmọtọmọ. Àwọn ibi tí wọ́n ń gbà yẹn ṣé kò sí ẹlẹ́ṣọ́ ààbò ń bẹ̀ ni? Ṣé kò sí lóye àwọn kọ́sítọ́ọ̀mù? Ṣé wọn ò sí lẹ́nu bodè ni? Kílé tí wọn ò lè máa lé wọn padà? Báwo lẹ ṣe máa kọ̀ fi ààyè sílẹ̀ fún àjèjì láti wọlé wá bó ṣe wù wọ́n? Tí ọ̀la fẹ́ ṣe lé ìdá èmi ló wà ń bí o. Àṣàkẹ́ ni o. A kú dédé àsìkò yìí o. Ẹ káàsán o ẹ̀yin ènìyàn wa. Àṣàkẹ́ ló wà ń bẹ̀ o. Ṣé ẹ ti rí? Èní lọ́jọ́ ọ̀sẹ̀ o. Ẹ wo bẹ́ẹ̀ bí everywhere ṣe mọ́. Tolúkálùkù ń gba ibi tó wù ú. Tolúkálùkù ń gba ibi tó wù ú. Tolúkálùkù ń rìn síbi tó wù ú ni. Mo fẹ́ sọdá ni wàá sọdá. Ọmọ ọlọ́pàá nìyẹn ló ń lọ lẹ́nu. Bọ́n ṣe ń gun ọ̀kadà, bọ́n ṣe wà lórí báísíkù ni wọ́n wà lórí ọkọ̀. Gbogbo ẹ̀ ni wọ́n ń lò láti fi wọ́n fi wọ́n wà lórí ọkọ̀. Wọ́n á fẹsẹ̀ rìn láti rí pé àwọn ṣàpèsè ètò ààbò sórí ará ìlú. Ìyẹn ni àwọn ẹlẹ́ṣọ́ ààbò ní gbogbo ibi ilẹ̀ ti bá wọn pàdé.
kò síbi tẹ́ ẹ ti lè bá ẹlẹ́ṣọ́ ààbò pàdé. Ìwọ ni àwọn ọlọ́pàá tí wọ́n ń mójútó inú ìlú, gbogbo ibi tí àwọn èèyàn wà. Wọn ò ní bá ẹ sọ̀rọ̀, wọn ò ní dì ẹ́ mú, wọ́n á ṣáà máa rìn lọ ni láti lè máa mójútó àwọn èèyàn. Kì í ṣe wípé ẹnìkan wá máa wá terrorize ará ìlú. Kí wá ní ẹlẹ́ṣọ́ ààbò wà fún? Bẹ́ẹ̀ ti rí bó ṣe yẹ kí ìlú titi wa náà rí leléyìí o. Gbogbo àwọn ìlú tá a fi ń hàn wá wọ̀nyí, wọn ò ní nǹkan àlùmọ́nì fún wọn sílẹ̀, wọn ò ní resources ibi títí wá o. Àwa tá a wá ní resources, kí ló dé tí gbogbo ẹ̀ wá dà bó ṣe dà yìí? Kí ló dé tí ará ìlú ò lè rìn síbi tó wù ú? Kí ló dé tí olóko ò lè lọ sóko, ọlọ́jà ò lè lọ ọjà? Jọ̀ọ́ la fẹ́ ṣe léyìí dà. Ṣé ti wá rí i pé àwa tí a jẹ́ ará ìlú, àwa náà ni a ní dákẹ́ láti lè máa ṣàlàyé fún àwọn ènìyàn wa wípé a lè máa bá a lọ báyìí o, a lè máa bá a lọ báyìí o. Àwọn adarí wa wọn ò ṣe nǹkan kan, wọ́n ń ba ìlú jẹ́ ni o. Wọn ò tún ìlú ṣe o, wọn ò tún ìlú ṣe o. Kò sí nǹkan kan tó lọ síwájú nínú ìlú yẹn o. Kò sí ìdàgbàsókè kan nínú ìlú yẹn o. Ó túbọ̀ ń worst sí ni o. Torí ìlú tó bá ti sí ètò ààbò, kò sí iye ilé iṣẹ́ tí wọ́n kọ́, kò sí iye ọ̀nà tí wọ́n kọ́. Tí ètò ààbò tó bá ti sí, wọn bá ṣe ọ̀nà, kàn ṣe coastal road, kàn ṣe gbogbo ẹ̀ róòdù fílẹ̀. Tó bá ti sí ètò ààbò, àwọn èèyàn tí wọ́n ń jí gbé yẹn, ṣé kì í ṣe àwọn náà ló fẹ́ gba ọ̀nà yẹn ni? Kì í ṣe àwọn ló fẹ́ gba coastal road tí wọ́n ń ṣe ni? Ṣùgbọ́n tó bá ti jí wọn gbé tán, ta ló wá fẹ́ wá gbà á? Àwọn ò náà fẹ́ wá ṣe ọ̀nà fún. Àwọn ló fẹ́ wá gba ọ̀nà yẹn. Ṣé ghost ló fẹ́ wá gbà ni? Ṣé ti wá rí wípé ètò ààbò tó bá kẹsẹ̀ járí, ètò ààbò yẹn gangan òun ni wípé ìlú wà. Tí ètò ààbò bá ti sí, kò sí ìlú o, kò sí adarí o. Ẹ̀yin ènìyàn wa, ẹ káàbọ̀ sórí ètò wa. Bàbá mi Ọláwálé, ẹ wà ń bí? Ẹ wo bọ́ọ̀lù wa àná ni? Ṣáà gbìyànjú. Bàbá mi Ọláwálé, ṣáà gbìyànjú. Ó dáa. Ṣé ẹ sọ́pọ́ọ̀tì wa? Nàìjíríà kúkú qualify tiwọn. Àwa tá a dẹ̀ qualify, ṣé jẹ́ ká ṣáà máa gbà lọ bá ṣe ń gbà lọ yẹn. Ó dáa o. Ẹ pàdé wa ní wọ́n ní good leader ni mà. Ẹ ti mọ̀ wípé àwọn tó jẹ́ adarí wa, they are not good leader. Wọn ò good síbi kankan. Àti ẹ̀ ní adarí ni, ṣá ní adarí ni. Bọ́n tá a bá ní adarí ni, kò yẹ kí ìlú kó rí bó ṣe rí yẹn. Pé àwọn èèyàn ń kọjá, àárín títì ni wọ́n ṣe bí sí báyìí o. Àárín títì méjì ni wọ́n ti ṣe gáàdì sí. Àárín títì méjì ni wọ́n ti ṣe tó yẹ pé tó bá ń kọjá, wà á ti ríbi jòkó sí. Arábìnrin kọjá ní báyìí, ó ra búrẹ́dì, ó dẹ̀ ti ń jẹ búrẹ́dì ẹ̀ lọ. Ìwọ tó bá rìn lọ, tó o kò fẹ́ rìn láàsì, wà á jòkó. Wọn ò ní kán wá san owó ẹ̀. Kò sí pé o fẹ́ san owó ẹ̀. Wọ́n ṣe lọ sí gbogbo àárín ìlú nìyẹn bẹ́ẹ̀ ti rí. Táwọn èèyàn ń kọjá bó ṣe wù wọ́n. Ìdí tá a fi ń sọ nìyẹn wípé ìlú bá dáa, ọkàn oníkálukú á balẹ̀. Béèyàn bá ní owó gan, ọkàn yẹn á balẹ̀. Torí ọkàn bá ti balẹ̀, tó lè rìn síbi tó wù ẹ́, tó lè lọ bí tó wù ẹ́, lágo tó bá wù ẹ́, ìyẹn nìkan gan ọkàn balẹ̀ gidi nìyẹn. Kéèyàn má jẹun gan, ọkàn yẹn máa balẹ̀. Kò ní kwáyà sókè, kò ní máa ronú wípé Ọlọ́run báwo la ti fẹ́ ṣe léèní báyìí. Ṣùgbọ́n torí pé ọkàn yẹn balẹ̀, bó jẹ́ omi ló mu gan, á rí ibi tó mu omi òun sí. Èmi ni o, èmi náà ti jòkó o. Ẹ káàbọ̀ sórí ètò wa o, ẹ̀yin ènìyàn wa. Àṣàkẹ́ ló wà ń bẹ̀ o, a kú ìsinmi o. A ní ká fi ọ̀nà hàn wá ní bí ọ̀nà ṣe bó ṣe rí bá ṣe ń bọ̀ nílé ìjọsìn. Bus stop ní bọ́ọ̀sì ni mo fẹ́ wọ̀, ṣùgbọ́n bọ́ọ̀sì tí mo fẹ́ wọ̀ ò tí ì dé. Ṣé ti rí? Bus stop nìyẹn. Ṣé ti rí? Everywhere bó ṣe rí. Ó dáa, a máa ṣàlàyé fún wa wípé àwọn adarí títí wa wọn ò túlù ṣe o. Wọ́n bà ló jẹ́ ni o. Nǹkan ò lọ déédé o. Gbogbo owó tí wọ́n lọ yá tó yẹ kán fi ṣe ọ̀nà báwọn yìí náà, kí inú ìlú fi dá báyìí. Àwọn kò sí orílẹ̀-èdè tó ń yáwó, ṣùgbọ́n owó tẹ́ ẹ yá yẹn, ẹ fi ṣe nǹkan tẹ́ ẹ torí yá. Ẹ fi ṣe nǹkan tẹ́ ẹ torí yá, ẹ má dà sápò. Gbogbo orílẹ̀-èdè ló ń yáwó, kò sí orílẹ̀-èdè tí kì í yáwó, ṣùgbọ́n tó bá ti lọ yá, wọ́n máa fi ń ṣe nǹkan tó fẹ́ fi ṣe ni. Wọ́n fi ń develop inú ìlú ni, wọn kì í pín láàrin ara wọn bíi ti àwọn adarí wa. Bàbá mi ẹ̀yin náà ẹ wo bọ́ọ̀lù yẹn, wọ́n ní Morocco wọ́n ń keep Brazil. In fact, ó lọ fa ó kù 2 minutes gan, ṣe ni wọ́n ti fẹ́ ju bọ́ọ̀lù sínú àwọn fún wọn.
ẹni pé wọ́n gbìyànjú o, ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn o, wọ́n gbìyànjú. Bàbá mi ẹ wo bọ́ọ̀lù yẹn àbí wọ́n gbìyànjú, wọ́n fẹ́ gbẹ̀mí Brazil, wọ́n ní àníṣe àwọn yìí ṣe àní Áfíríkà làwọn ṣe, ó yá let's go. Mọ́tò ọlọ́pàá nìyẹn, ẹ ti rí wọ́n á ṣe máa rìn kiri, mọ́tò ọlọ́pàá lẹ̀ ń wò yẹn. Ọ́fíìsì wọn ní tí kinní green wà lórí ẹ̀, ọ́fíìsì rẹ̀ ìdẹ̀lẹ̀ ẹ̀ ò nìyẹn. Wọn kò sí pé wá kọ́ wọn á ṣe fẹ́ǹsì sí ọlọ́pàá, ọ́fíìsì ọlọ́pàá lẹ̀ ń wò yìí. Ẹ pé mọ́tò yẹn ti débẹ̀ ó ti páàkì, ọ́fíìsì ọlọ́pàá nìyẹn, ṣé ti rí òun lẹ̀ ń wò yẹn. Mọ́tò yẹn ti páàkì síbẹ̀ bó ṣe débẹ̀, bí wọ́n ṣe máa ń lọ káàkiri ẹ̀ tí wọ́n á wo everywhere. Ẹ ṣé ẹ̀yẹ ènìyàn wa, àwọn dẹ̀ pé bọ́ọ̀sì mi ti dé o, ó dá o, a ní pàdé ayọ̀ o, ká pàdé láyọ̀ o, jẹ́ kí sáyé lọ wọ bọ́ọ̀sì kí mi tó dé á pẹ́, ó dáa, a máa pàdé tó bá dalẹ̀. Ẹ ṣeun gan ni.